bọ́mọ tálákà bá mọnú rò. Kò ní hùwà ọmọ ọ̀tá. Tálákà bá mọnú rò. Ọmọ tálákà bá mọnú rò. Á mọ̀ pé bí ń para ìlú o, á fún wa lóúnjẹ. Bọ́mọ tálákà bá mọnú rò. Á mọ̀ pẹ́ dú. God have mercy upon us. Bọ́mọ tálákà bá mọnú rò kò ní hùwà kọjá yìí. Bọ́mọ tálákà bá mọnú rò. Á mọ̀ pẹ́ dá. Oh my God. Ẹ jẹ́ bá parí òwe yìí, bọ́mọ tálákà bá mọnú rò. Kò ní rìnrìn kúrìn. Oh, jigbi. Á mọ ìwọ̀n rẹ̀ kò ní rìn fún mi. Á rí mi gbà. Á ṣe bó ṣe mọ́. Bọ́mọ tálákà bá mọnú rò. A mọ̀ bí òun ṣe wà nílé. Á mẹjọ dá. Bọ́mọ tálákà bá mọnú rò. Á mọ̀ pẹ́ dá o. Devil has been waiting for you since to fail. Aṣọ́wọ̀ máa fọ́ kò ní kọjá yìí rẹ̀. Kò ní rò rẹ̀ ní. And you just carry your destiny, give it to him, say, bros, do your thing. Bọ́mọ tálákà bá mọnú rò. Á mọ̀ wọn ara rẹ̀ ní kọjá yìí rẹ̀. Rírora ẹ̀ láròpin. Bọ́mọ tálákà bá mọnú rò. A dúpẹ́ orí àná. Ẹ gbìyànjú gan lọ́tẹ̀ yìí o. Ẹ gbìyànjú. Ṣùgbọ́n a lè fẹ́ sọ pé ẹ ti súnmọ́ ibi ìdáhùn tán. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ sọ, pàápàá nígbà tí mo débẹ̀. Ṣùgbọ́n ìparí òwe yẹn gangan lélẹ̀. Bí ọmọ tálákà bá mọnú rò, kò ní ròde ẹmu. Kò ní ròde ẹmu. Tó táwa fẹ́ wò nínú ìtumọ̀, àwọn ọ̀rọ̀ tí ẹ̀ mú jáde yẹn, ó tì lẹ́yìn nínú ìtumọ̀ ẹ̀. Tá bá fẹ́ tu. Ẹ ṣára yín ní àtẹ̀wọ́. Mo tún dé o. Gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ̀ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́, àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀. Kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kò fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pe 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o.